eléyìí lágbára o. Biola Adebayo ìràwọ̀ òṣèré wa òun la màrí tó ń tomi lójú pòròpòrò látàrí ohun tí ọmọbìnrin kan tó ṣe fún un lórí ayélujára o. ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Àyànlọ́wọ́, ìyẹn ọmọ onílù Wasiu Ayinde olórin Fuji wa tó ó ti wá di woro sí woro láàrin Fúnmi Awẹ́lẹ́wà eléyìí tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí Morili àti ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀ o. Kódà ó ti dọ̀rọ̀ wíwọ́ lórí ayélujára báyìí. Erinwó àjànàkú sùn bí òkè tó òun náà la rí. Sẹ́yìn náà ti gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ àtohun tó ṣekú pa ọ̀kan lára àwọn àgbààgbà òṣèré wa tórúkọ rẹ̀ ń jẹ́ Kola Oyewo tó Olaiya Igwe òun náà ti bọ́ síta o láti tọrọ àforíjì lọ́wọ́ Tope Alabi àti ọkọ rẹ̀ látàrí ohun tó ṣe fún un ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú yín wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí i. Ọ̀kan lára àwọn àgbà òṣèré wa eléyìí tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Olaiya Igwe òun la rí tó bọ́ sórí ayélujára tó sì ní ẹ̀rí ọkàn ṣáà máa ń jẹun ní gbogbo ìgbà ni wípé kódà òun ò rí mú mọ́ra mọ́ lòun ṣe wá sórí ayélujára pé torí pé kí ni òun tiẹ̀ ti kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì ìyẹn Tope Alabi àti ọkọ rẹ̀ nígbà kan rí, ṣùgbọ́n ó wu òun kóun tún bọ́ síta láti tọrọ ìdáríjì ìta gbangba lọ́wọ́ Tope Alabi àtọkọ rẹ̀ látàrí ohun tí òun ṣe fún àwọn méjèèjì ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn. tó bẹ́ẹ̀ la ṣe rí tó gbé sórí ayélujára ló bá tẹnu bọ̀rọ̀. Kódà ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ní nígbà kan tí òun lọ sí ìlú kan níbi tí Tope Alabi tóun náà wà níbẹ̀. Nígbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ múra fún ìgbéyàwó wọn tó níbi tí òun gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun sí ni àwọn èèyàn bá jí gbé níbẹ̀. nígbà tó bí ọjọ́ kejì òun ni wọ́n tó bá rí ọkọ̀ náà. Lẹ́yìn ìgbà náà ni Tope Alabi wá bá láti yá ọkọ̀ náà fún ìgbéyàwó wọn tó ló bá ti ṣàlàyé fún pé kò sí wàhálà o pé òun ò kúkú yá wọn láti ṣe ìgbéyàwó náà. Ṣùgbọ́n nígbà tí ìgbà ìgbéyàwó náà tó ń súnmọ́ níṣe ni òun ò bá wulẹ̀ gbé ẹ̀rọ ìpè tí Tope Alabi tó ń pe òun mọ́. Ṣùgbọ́n ẹ̀rù tó bá òun nígbà náà ni pé kí wọ́n má lọ tún ọkọ̀ náà jí gbé. Òun náà ni ẹ̀rù tó bá òun tóun fi ṣe bóun ti ṣe. Ṣùgbọ́n òun wá bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́wọ́ Tope Alabi àtọkọ rẹ̀ nítorí pé òun gan mọ̀ pé ohun tóun ṣe nígbà náà wípé kò dára rárá. tó ọ̀rọ̀ yìí ni Olaiya Igwe ló gbé wá sórí ayélujára láti tọrọ àforíjì lọ́wọ́ olórin ẹ̀mí nì àti arẹwà Tope Alabi àti ọkọ rẹ̀. tó báyìí ló ṣe wá sórí ayélujára tí àwọn ènìyàn sì ń gbé ọ̀rọ̀ náà pò yẹnu lórí ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ̀rí ọkàn òun ni kò jẹ́ kí Olaiya Igwe kó gbádùn tó fi tún bọ́ sórí ayélujára láti sọ nípa ohun tó ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ ní pàtó nígbà náà. tó èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ó ga o ó ṣe erinwó àjànàkú sùn fọ́nfọ́n kódà eléyìí lágbára lọ́pọ̀lọpọ̀. ṣàdédé la rí tí Kúnlé Afọ́ọ̀dù tó gbé ọ̀rọ̀ kan sí orí ìkànnì rẹ̀ ní orí ìkànnì ayélujára ní àná òde yìí wípé nǹkan ti ṣe ní agbo òṣèré o. Kọ́láwọlé Oyewo eléyìí tí gbogbo èèyàn mọ̀ dáadáa tí ó tún kópa nínú Ṣaworo Idẹ tó jẹ́ àgbà òṣèré tó sì jẹ́ èèyàn jàǹkànjàǹkàn àti ògúnná gbòǹgbò kan láàrin àwọn òṣèré orí ìtàgé. òun ni wọ́n máa gbé sórí ayélujára pé ó gbẹ́mìí ní àná ọjọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà níbẹ̀ yìí. a kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèré onítíátà ilẹ̀ Yorùbá wípé wọ́n kú ara fẹ́ra kù. ó tún dárìnà kò ó dojú àláfìrí. ohun tó wá ṣẹlẹ̀ gan kì í ṣe ní ìsìn ni àìsàn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àìsàn náà wọ́n ti ń bá yí láti ọdún 2019. ìgbà náà ni wọ́n ti ń bá àìsàn náà yí lélẹ́yìí tí ó jẹ́ wípé a gbọ́ tí àwọn akọ̀ròyìn wá sì jẹ́ kó yé wa wípé àrùn jẹjẹrẹ kan òun ni ó ń bá bàbá náà jà lélẹ́yìí tí ó ti wá ṣe àkóbá fún àwọn àgọ́ ara wọn kan léyìí tí ó ń dí ìtọ̀ wọn lọ́wọ́ láti
jáde ní bí ó ti yẹ kó jáde. Ìgbà náà ni wọ́n gba ilé ìwòsàn lọ tí olùwòsàn tó sì fi ń yé wọn wípé níṣe ni àwọn ohun kankan ó ti ń tóbi nínú àgọ́ ara wọn lélẹ̀ tó ń dí ibi tó yẹ kí ìtọ̀ máa gbà jáde. Láti ìgbà náà òun ni wọ́n ti ń bá ọ̀rọ̀ náà yí. Wọ́n wá ní ọ̀nà kan tí àwọn lè gbé gbà tí yóò fi tún mú kẹ́mi wọn gùn díẹ̀ sí i. Òun náà ni wípé kí àwọn ó ṣe iṣẹ́ abẹ fún wọn. Wọ́n ṣe iṣẹ́ abẹ náà nígbà náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n fi kún ní abẹ́ iṣẹ́ abẹ náà ni pé táwọn bá ṣiṣẹ́ abẹ náà fún wọn, wọn ò ní lè ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya wọn tàbí lọ́dọ̀ obìnrin kankan mìíràn mọ́. Léléyìí tí bàbá sì gbà sí dókítà náà lẹ́nu tí wọ́n sì ṣe iṣẹ́ abẹ náà. Òun náà ni wọ́n ṣe tó tún jẹ́ kí ó tún ẹ̀mí wọn tún gùn di àsìkò eléyìí tí ẹlẹ́mìí padà gbà pátápátá yìí. Òun náà ni àrígbọ́ lórí ayélujára, ṣùgbọ́n bàbá ti wá padà rebi àgbà ń rè lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹni 100 ọdún, ìyẹn tí olóyìnbó mọ̀ sí 80 years old. Tí a ò bá gbàgbé ní nǹkan bíi April, ìyẹn oṣù kẹrin ọdún tá a wà yìí, ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré àti àwọn ìràwọ̀ òṣèré mìíràn náà tí wọ́n lọ kí wọn, tí Kúnlé Afọ́ọ̀dù tóun náà jẹ́ ọ̀kan lára àwọn tí ó lọ kí bàbá sílé tó sì mú àwọn owó ribiribi tí àwọn èèyàn fi ránṣẹ́ sí wọn tó mú dání lélẹ̀ tí ó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ eléyìí tí olóyìnbó máa ń pè ní mílíọ̀nù. Òun náà ni àrígbọ́ lórí ayélujára láti fi tó yín létí wípé ẹlẹ́mìí ti padà gbà ó lẹ́nu bàbá wa Kọ́lá Oyewo, ìyẹn àgbà òṣèré. Títí láíláí la máa ṣe ìrántí wọn nítorí wípé àwọn ohun tí wọ́n ti ṣe sílẹ̀ kò tiẹ̀ ṣe fẹnu ròyìn, ṣé ti ipa ribiribi èyí tí wọ́n ti kó lágbo òṣèré ní ká sọ ni, àbí ti àwọn eré èyí tí wọ́n ti ṣe sílẹ̀ tí èèyàn ò sì lè gbàgbé tá a fi máa rántí wọn láéláé. Òun náà la mú wá sí etí ìgbọ́ yín tá a rí gbọ́ lórí ayélujára tá a ní ká fi tó ẹ̀yin náà létí. Ohun tẹ́ ẹ bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí, kí ẹ sì bá wa máa tẹ RIP sí abala àríwísí fún bàbá wa Kọ́lá Oyewo. Ọmọbìnrin kan ló mà tún bọ́ síta, ìyẹn tí ó wá wọ́ fún mi lẹ́wà eléyìí tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Morili, tí ẹnu rẹ̀ mú dáadáa tó mú bí abẹ́fẹ́lẹ́ abẹ́ rẹ̀ lé. Òun náà ni ọmọbìnrin yìí bá gbé wá sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lù ú. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ọgbọ́gbọ́n báyìí òun làgbàlagbà fi máa ń sá fún màálù. Òun ni ọ̀rọ̀ tí ọmọbìnrin náà fi ṣe. Níṣe ló ń bu ẹnu àtẹ́ lù ú, ṣùgbọ́n ó ń jẹ́ kó yé àwọn ènìyàn wípé òun ò bá a jà, ṣùgbọ́n kí wọ́n bá òun bẹ́ẹ̀ kó san owó òun. Ọmọbìnrin yìí ó jẹ́ wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ ni. Bí ẹ ò bá gbàgbé, ẹ mọ̀ pé Fúnmi Awẹ́lẹ́wà ó ní ilé ìtajà kan níbi tó ti ń ta àwọn aṣọ tó sì gba àwọn èèyàn tó máa ń bá ránṣọ sí. Níbẹ̀ náà ni ọmọbìnrin náà ti ń ṣiṣẹ́ ló bá gbé sórí ayélujára pé òun ṣèṣe ní inú ilé ìtajà Fúnmi Awẹ́lẹ́wà lélẹ́yìí tí òun sì béèrè fún ìdajì owó oṣù òun, wípé òun tiẹ̀ ti ṣiṣẹ́ fún odidi ọjọ́ 16 pé òun sì béèrè fún ìdajì owó oṣù òun, pé kó fún òun ní ìdajì owó oṣù yìí kóun fi tọ́jú ara òun. Léyìí tí Fúnmi Awẹ́lẹ́wà sọ fún òun pé kọ́bọ̀ tí ń yọ òun ò tiẹ̀ lè fi ilẹ̀ fún. Èyí náà ni ó bá gbé wá sórí ayélujára táwọn èèyàn sì ń gbà bí ẹni gbagba ọtí. Nígbà tí ọ̀rọ̀ yìí tó rìn kan ọlọ́rọ̀ gangan, ìyẹn Morili fúnra rẹ̀, lòun náà bá bọ́ síta ló sọ̀rọ̀ wípé òun ò ṣe ibi fún ọmọbìnrin yìí o, wípé ọ̀nà tó gbà béèrè owó náà pé kò tiẹ̀ ṣe ọ̀nà tó dára rárá, wípé níṣe ni ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ sóhun. Ìdí tó sì fi gbé wá sórí ayélujára náà ni wípé ó mọ̀ pé ìlú mọ̀ọ́ká ni òun, ó sì fẹ́ ba òun lórúkọ jẹ́. Òun náà ni ìdí tó fi gbé wá sí orí ayélujára. Ó tún wá jẹ́ kó yé gbogbo àwọn ènìyàn wípé ọmọbìnrin tó wá sórí ayélujára yìí kò tiẹ̀ bá òun ṣiṣẹ́ iye ìgbà tó lóun bá òun ṣiṣẹ́ yìí, pé odidi bí ọjọ́ 5 òun ló fi gbé ilé ìtajà òun tí kò tiẹ̀ ṣiṣẹ́ rárá. Nígbà tí àwọn ènìyàn gbọ́ abala ọ̀rọ̀ ti Morili yìí, làwọn náà wá bẹ̀rẹ̀ sí ní sọ wípé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà, òun náà ni Yorùbá máa ń pè é. Léyìí tó já sí wípé wọ́n ti wá gbọ́ abala méjèèjì báyìí, wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́, wọ́n sì ti ń sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ padà sí ọmọbìnrin tí ó ń bá a tajà yìí, wípé aláìda èèyàn pátápátá òun ni.
bẹ́ẹ̀ sì ni pẹ̀lẹ́ lákọ̀ lábọ̀ bí a ó bá gba nǹkan lọ́wọ́ èèyàn ó ní béèyàn ti máa béèrè rẹ̀. tó ọ̀rọ̀ yìí náà ni a rí gbọ́ lórí ayélujára. ẹ bá wa fi sí abala àríwísí ohun tẹ́yìn náà bá rí sí i. ṣé ohun tí Fúnmi Awẹ́lẹ́wà ìyẹn Morili tó ṣé òun ló dára ni àbí níṣe ni kó san owó ọmọ náà kó san fún un. tó òun náà ni a rí gbọ́ ta ni ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà. tó àyànlọ́wọ́ eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn onílù Wasiu Ayinde tó jẹ́ olórin Fuji wa òun náà ni a rí tó jẹ́ wípé níṣe ni ó ní ìjàmbá ọkọ̀ léyìí tí ó sì tó ṣe ìjàmbá fún àwọn ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ní báyìí ó wá ń jẹ́ kó yé àwọn ènìyàn ó bọ́ sórí ayélujára láti kan sáárá sí ọ̀gá rẹ̀ pẹ̀lú ipa ribiribi eléyìí tí ọ̀gá rẹ̀ ìyẹn Wasiu Ayinde tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní K1 the ultimate tó kó nípa àìsàn eléyìí tí ó ṣe nípa ìjàmbá tó ṣe yìí pẹ̀lú àwọn owó èyí tó fi sílẹ̀ fún òun láti ṣe ìtọ́jú ara òun. ó ní láìpẹ́ láì jìnnà òun tún padà sí agbo Fuji láti lọ́ọ́ máa bá lu ìlù gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀ tí òun jẹ́ láti ìgbà kan rí. bó tiẹ̀ jẹ́ pé ní nǹkan bíi ọdún bíi mélòó sẹ́yìn ìjà kan bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì tó jẹ́ wípé ó ń lọ́rọ̀ tó tiẹ̀ kúrò lẹ́yìn rẹ̀ pátápátá ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà wọ́n ti yanjú ìjà náà tó sì ti padà síbẹ̀. ẹ̀yìn ìgbà náà wá ní ìjàmbá tó ṣe yìí tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n nígbà tí ìjàmbá náà ṣẹlẹ̀ sí ó ṣàlàyé bí Wasiu Ayinde K1 the ultimate bí ó ti gbárùkù tí tó sì ṣe alátìlẹyìn fún pátápátá ní gbogbo owó eléyìí tó san níbi ìtọ́jú ara rẹ̀ òun náà ni àrígbọ́ àkànṣára sí bàbá wa K1 the ultimate ìyẹn ọba Fuji àti wípé àtúnkí wọn wípé wọn kú ìtọ́jú. bẹ́ẹ̀ sì la rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà fún àyànlọ́wọ́ náà wípé kí ó ní ìlera pípé ní kíákíá láṣẹ Èdùmàrè kó lè padà sí ẹnu iṣẹ́ rẹ̀ pé àwọn tiẹ̀ ti ń ṣàfẹ́rí rẹ̀ ìyẹn ní agbo Fuji nídìílù Wasiu Ayinde K1 the ultimate. tó Biola Adebayo tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa òun náà lárí tó bú sẹ́kún gbaragada yìí tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tomijé lójú nígbà tí ó gbé ọ̀rọ̀ ọmọbìnrin kan wá sí orí ayélujára. gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọmọbìnrin Biola Adebayo yìí ó ní ìkànnì eléyìí tó fi máa ń ṣe ìgbaninímọ̀ràn fún àwọn ènìyàn tí ó máa tó pe orúkọ ìkànnì náà ní talk to be. tó bó ti wá gbé ọ̀rọ̀ yìí wá sórí ayélujára níṣe ni ọ̀rọ̀ náà bà nínú jẹ́ ó sì ń jẹ́ kó yé àwọn olólùfẹ́ rẹ̀ wípé inú òun ò tiẹ̀ dùn rárá pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ní ọmọbìnrin kan tí òun ràn lọ́wọ́ pé kó wá máa bọ́ òun tajà nínú ilé ìtajà òun kó jẹ́ gẹ́gẹ́ bíi mánéjà ní ilé ìtaṣọ tí ó ṣí fúnra rẹ̀. òun náà ni ọmọbìnrin náà wá fi oore sùn. ó ní kódà ọmọbìnrin ọ̀hún kò ṣiṣẹ́ láàrin oṣù kan títí ó fi gbé odidi owó tó lé ní mílíọ̀nù jáde kúrò nínú ṣọ́ọ̀bù òun wípé lákọ̀ọ́kọ́ ọjà tí yóò kọ́kọ́ tà tí yóò gba owó níṣe ló fi àkáǹtì ara rẹ̀ kalẹ̀ ìyẹn aago ìfowópamọ́ títí ẹ̀ ló fi kalẹ̀ fún òǹrajà yìí láti sanwó sí ìyẹn oníbàárà náà lélẹ̀ tí owó náà sì lé ní 500,000. tó òǹrajà yìí òun náà ó sanwó sínú aago ìfowópamọ́ títí arábìnrin yìí léyìí tí ó jẹ́ wípé láàrin ọ̀sẹ̀ bíi mẹ́ta ó ti gbé owó tó lé ní mílíọ̀nù ó ti gbé já kúrò ní ilé ìtajà Biola Adebayo lélẹ́yìí tí ó sì jẹ́ wípé ó jẹ́ ẹ̀dùn ọkàn pátápátá fún wípé torí pé oore lòun ṣe fún nígbà tí ó wá sọ́dọ̀ òun torí ó jẹ́ ọlọ́mọ mẹ́ta òun á wò pé àbáwo lèèyàn ti tọ́jú ọmọ mẹ́ta láì níṣẹ́ lọ́wọ́ lòun ṣe ní kó wá ṣe mánéjà ní ilé ìtajà òun tó ṣùgbọ́n kàkà kí ọmọbìnrin yìí kó fi oore san fún padà níṣe ló fi bí sùn ṣùgbọ́n adùnbẹ̀ òun wá ní pé ọmọbìnrin yìí ti wá padà wá o láti bẹ Biola Adebayo wípé kó jọ kó fi tàánú kó fi dáríjì òun tó ní àwọn èèyàn bá sọ wípé kó mú dáadáa nítorí pé gbogbo owó náà pátápátá òun ló gbọdọ̀ san padà torí ẹni tí ó hùwà ìkà ó mọ nǹkan tó ń ṣe. èyí náà ni ó dá ló sọ sí Biola Adebayo lẹ́nu tó tún buyọ̀ sí iyọ̀ ò ṣeé tú dànù iṣó náà ò ṣeé pọ́nlá òun ló wá di wòmí wọ̀ láàrin àwọn méjèèjì báyìí. ẹ gbọ́
kí ni ẹ̀yin náà rí sí ẹ rọra bá wa fi sí abala àríwísí eléyìí táwọn olóyìnbó máa ń pè ní comment section. Kí dùn kó pọ̀ sókí báyìí òun náà lọ bẹ oge.